káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera. Mo lérò pé ẹ ti rí nǹkan dìmú látàrí ohun tí dókítà wa bá wa sọ. Gẹ́gẹ́ bí mo ṣe mọ́ sọ fún yín pé ìlera ìyẹn gangan ni ọ̀rọ̀. Ẹ gbọ́ abala tá wá kọ́lù báyìí náà ní abala bó ṣe ń lọ. Ní abala yìí ẹ ti mọ̀ pé a máa ń gbé àlejò wa. Mo sì ti sọ síwájú pé àlejò wa ti wà ní ìkàlẹ̀. Wọ́n ti wà nílé agbára pẹ̀lú mi. Kí ni nǹkan kan tá fẹ́ mọ sọ̀rọ̀ lé lórí lónìí? Ní tá fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni àìlèṣabíamọ táwọn olóyìnbó mọ̀ ń pè ní infertility. Táwa lẹni tí ó máa bá wa yànnàná ọ̀rọ̀ lórí àkòrí yìí. Orúkọ wọn náà ni ọ̀gbẹ́ni Olúbùsáyọ̀ MODUPE tí wọ́n jẹ́ dókítà. Àlejò wa ẹ káàbọ̀. Ẹ ṣé olóòtú. Ẹ kú jókòó. Ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè pé tá bá tiẹ̀ sọ̀rọ̀ pé àìlèṣabíamọ kí ni nǹkan tó tiẹ̀ túmọ̀ sí gangan? Tẹ́ ẹ bá mú Yorùbá abiyamọ yẹn, ẹ ń sọ bẹ́ẹ̀ ni pé obìnrin nìkan ni. So èmi á fẹ́ sọ wípé tí òyìnbó ń pè ní infertility yẹn pé àìlèróyún ṣe kì í tẹ̀ ń ṣe róyún ní. Tí tó bá jẹ́ pé oyún níní ẹ tún ti sọ pé obìnrin ni. Àìlèróyún ṣe fún ọdún kan tí ò dẹ̀ jẹ́ pé ọkọ àti ìyàwó ọ̀hún pé wọ́n ń dọ́gbọ́n sí. Nítorí ẹni tó bá èèyàn lè má fẹ́ bímọ kó máa dọ́gbọ́n sí kó máa lo fètò sí kí àwọn ká lè ní àìlèróyún ṣe. Tí ọkọ àti ìyàwó tí wọ́n bá róyún ṣe tí wọ́n dẹ̀ dá ọgbọ́n sí ìyẹn à ń pè ní infertility. Kí wá ní àwọn nǹkan tó ń ṣokùnfà àìlèróyún ṣe yìí? Ó lè jẹ́ látọ̀dọ̀ ọkùnrin ó lè jẹ́ látọ̀dọ̀ obìnrin. Ẹ mọ̀ ní agbègbè wa yìí a máa ń ṣe bẹ́ẹ̀ ni pé obìnrin nìkan ni ó ní wàhálà. Òótọ́ tó wà ń bẹ̀ ni pé wàhálà yìí ní ìdá 40 ọ̀dọ̀ ọkùnrin ló ti wá, ní ìdá 40 ọ̀dọ̀ obìnrin ni. Bí 20 ogún ni àmọ́ nǹkan tó fà á. Wàhálà ẹ̀ ó lè jẹ́ látọ̀dọ̀ ọkùnrin ó lè jẹ́ látọ̀dọ̀ obìnrin. Nǹkan tá a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ ni wípé kí oyún tó lè wà àtọ̀ ọkùnrin gbọ́dọ̀ wà kó dángájíá, ẹyin obìnrin náà gbọ́dọ̀ wà tíyẹn náà pé. Táwọn méjèèjì bá ti pàdé òun ló máa dá oyún. Tí nǹkan kan bá ṣe bó ṣe àtọ̀ ni o àbí ẹyin o kí nǹkan fà á táwọn méjèèjì ò lè pàdé wọn ò lè róyún ṣe. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tọkùnrin. ẹ̀yin ló lórí. Èyí á dẹ̀ mú àwọn èèyàn wa kán fi mọ̀ kí kì í ṣe obìnrin nìkan. Bẹ́ẹ̀ ni torí ẹnu tiẹ̀ ti mọ́ kún obìnrin jù tí ò bá ti sọ̀ràn tí kò ti lóyún báyìí ó ti rìnrìn kúrin ní ó ti ṣẹ́yún tán nígbà tó wà kékeré. Lọ́dọ̀ bẹ́ẹ̀ ni. Ni pé ìkíní ni pé tí àtọ̀ tí ò bá tó tá máa ń pè lóligospermia ẹni tó bá lè fúnyàn lóyún àtọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ lé ní 20 million. Mílíọ̀nù 20. Tó bá ti kéré jù yẹn à pè ní oligospermia. Àti ẹ̀rọ́kùnrin mi tó jẹ́ pé ó da omi ara o ṣùgbọ́n tí ò sí nǹkan kan nú ẹ̀ tí ò sí nǹkan ẹlẹ́mìí tó lè fi fún ìyàwó lóyún. Ìmí nìyẹn. A dẹ̀ mọ̀ wípé ọtí mímu mo wò pé bí mo ṣe torí ọ̀pọ̀lọpọ̀
mo fẹ́ lè ní tẹ́ bá ní kẹ́ kó 100 ọkùnrin sílé ọkùnrin tí ò mọ tínú wọn ò pọ̀ tí wọ́n ti mọ̀ pé ń ṣàkóbá fún ara inú mi sì dùn bí ẹ ṣe mẹ́nu bàbá òun. ọtí mímu àwọn nǹkan tó lè ṣe àkóbá fún àtọ̀ nìwọ̀nyí. Sìgá mímu àwọn nǹkan tó ń ṣe àkóbá fún àtọ̀ nìyẹn. Yàtọ̀ sí eléyìí ibi tí àtọ̀ ọkùnrin tó ti ń wá ibẹ̀ ló tutù lára ọkùnrin jù kíní méjì tó wà lábẹ́ ọkùnrin yẹn. So ẹni tó bá jẹ́ pé pátá tó ń wọ̀ tó ń fún tó ń mú ooru tíbẹ̀ ń gbóná ó lè ba ibẹ̀ jẹ́. Àwọn tó ń jókòó tó ń travel lọ́nà jíjìn tó á jókòó mọ̀ téèyàn bá jókòó ibi ibẹ̀ yẹn lolú ẹ̀ jókòó lé. Bẹ́ẹ̀ni. Àwọn mìíràn tún jókòó lé ẹ́ńjìnì tá máa gbóná. Ó lè pa ibẹ̀ lára. Dé ibi tá à ń sọ yìí náà ara àwọn ọmọ tí ò tètè jáde tí ò sí níta nígbà tí wọ́n bí wọn. Kọ́mọ ẹ bá ti pé ọmọ ọdún 6 tí wọ́n ti gbé síta pé onítàn á lè fún obìnrin lóyún kò ní ṣe é ṣe. Àwọn wàhálà tó sábà ń ṣẹlẹ̀ ní ti ọkùnrin nìyẹn. Òótọ́ ibẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọkọ àti ìyàwó bá ń wá oyún ta ló máa kọ́kọ́ lọ ilé ìwòsàn? Obìnrin ni tó obìnrin ni wọ́n ti ń sọ pé ìwọ ni wàhálà ìwọ ni wàhálà. Ṣùgbọ́n òótọ́ ibẹ̀ ni pé tá a bá ní ká ṣètọ́jú ẹni tí ò rí àwọn tó ń wá oyún ọkọ gan ló yẹ kó kọ́kọ́ wá ọ̀bí ìyàwó ṣe ń lọ kó mú ọkọ dání tó bá ti kọ́kọ́ ṣe àyẹ̀wò àtọ̀ tó bá pé a mọ̀ pé sáìdì eléyìí ṣùgbọ́n ìgbà tí ọba sí kankan bẹ̀ àbí tí ò tó a mọ̀ pé at least wàhálà kan wà lára ọkùnrin. Ní tóbìnrin àwọn kan wo ló fà á? Ìkíní ni pé a mọ̀ pé tí obìnrin bá ti ń dàgbà sí pé a lè lóyún ó ń dínkù. Torí ẹ̀ ni pé ọ̀dọ́ tó ti ẹ̀ ṣàṣìṣe ó lè ṣe lẹ́ẹ̀kan kó doyún. Ṣùgbọ́n àwọn tó ń dàgbà sí wọ́n á ṣe kó tó doyún. Béèyàn bá ṣe ń dàgbà sí àti lè lóyún máa dínkù. ó ń dínkù. Nígbà tí mò ń ṣàlàyé ẹ̀kan mo ní kí oyún tó wà àtọ̀ ọkùnrin gbọ́dọ̀ wà. Bẹ́ẹ̀ni ẹyin gbọ́dọ̀ wà. Obìnrin tí ò bá yé ẹyin ńkọ́? Ọ̀rọ̀ yíyé ẹyin òun kò fẹ́ yé mi torí adìẹ làwa mọ̀ tí tó yé ẹyin bí ọ̀rọ̀ ẹyin ṣe wá jẹ́ yẹn náà tọ̀. Obìnrin yẹ́yìn bọ̀wọ̀n kan ń yé síta bíi ti adìẹ ni. Ẹyin tó ń yé lóṣooṣù yẹn ní àtọ̀ ń bá tó máa doyún. Ìyẹn là ń pè ovulation. Tóbìnrin yẹn bá ti yé ẹyin yẹn nǹkan tátọ̀ fẹ́ lọ bá tó fẹ́ lọ dọmọ nìyẹn. Ṣùgbọ́n tí obìnrin ò bá yé ẹyin tí àtọ̀ tiẹ̀ wà ń bẹ̀ tí àtọ̀ pé kí ló máa ṣẹlẹ̀? Kò lè sóyún. Nǹkan kan tó dẹ̀ sábà máa ń ṣẹlẹ̀ nìyẹn ó tiẹ̀ wọ́pọ̀ gan-an. Ṣùgbọ́n tá a bá ṣàyẹ̀wò tá a rí pé obìnrin ò yé ẹyin ni ó lóògùn tó á fún tá a fi yé ẹyin. Ìkan tó wà ta ló yẹ kí omi máa yọ ní ọmú ẹ̀? Ẹni tó bá ń fọmọ lọ́mú. Ẹni tó bá ń fọmọ lọ́mú. A rí ṣiṣẹ́ ẹni tí ò fọmọ lọ́mú tí ò lóyún tá tẹ
ọmú tómi á jáde tí yẹn bá ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹn náà kò ní jẹ́ kí oyún lè dúró oyún lè dúró, kò ní tún jẹ́ kí onítọ̀hún yé ẹyin. èrò onítọ̀hún lára ẹni tó bá lóun wá ọmọ tó ń ṣe lára nǹkan tó bá ṣe tó bá tẹ ṣé omi ò jáde tó bá jẹ́ pé omi jáde ó ń tọ́ka sí nǹkan nìyẹn. ọ̀pá kan wà ní ara obìnrin tá à ń pè ní fallopian tube, ibẹ̀ ni ẹyin àti àtọ̀ ti ń pàdé. tó bá ti dín ńkọ́. tọ̀ ìyún náà tí wọ́n ń dí. ó lè dì. tó bá ti dí àwọn méjèèjì ò lè pàdé, tí àwọn méjèèjì ò bá ti lè pàdé kò lè ṣoyún. kí ló sábà máa ń fà á kó dí? àwọn kòkòrò tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkòrò tó àrùn gbajúmọ̀ táwọn pè ní STI àti PID, kòkòrò lára obìnrin tó gùnkè tó lọ bá ibẹ̀ jẹ́ ọ̀pá tó ń gbé ẹyin yẹn. ọ̀nà mi yẹn àdẹ̀mọ́ wàhálà tí ẹ lè tó wá dé láti inú ilé ọmọ fúnra ẹ̀. obìnrin yé ẹyin àti àtọ̀ pàdé, bọ̀ níbo lóyún ti lọ máa dúró? inú ilé ọmọ. tí wàhálà bá wà ní ilé ọmọ. bírú àwọn wàhálà bíi èwo? oríṣiríṣi àwọn kan wọ́n pè ní endometriosis, àwọn àìsàn oríṣiríṣi, even fibroid míì tá à ń pè ní ìju ó lè fà á. àwọn nǹkan tó sábà máa ń fà á ní ọkùnrin àti obìnrin nìyẹn tí wọn ò róyún ṣe. ǹjẹ́ ó tiẹ̀ ní bẹ́ẹ̀ oúnjẹ tá à ń jẹ tó bẹ́ẹ̀ òun náà wà ó kún nǹkan tó ń ba nǹkan jẹ́ lára ọkùnrin àti obìnrin tó ń fa ìròyìn ní. nǹkan tí mo ti kọ́kọ́ sọ ọtí mímu. lọ́dọ̀ tí obìnrin kọ́. àtọ́ obìnrin náà bá mu tí kankan náà. bẹ́ẹ̀ ni obìnrin míì náà. tó bá dẹ̀ jẹ́ kó fẹ́ràn àti máa ṣe ti bí. tọ̀ yàtọ̀ sí ẹ sọ lẹ́ẹ̀kan pé nǹkan míì tó máa ń fà ní ara ti obìnrin, torí obìnrin lèmi, obìnrin náà sì ní sọ̀rọ̀ fún. ẹ sọ lẹ́ẹ̀kan pé ìgbà míì obìnrin lè máa rí omi ní ọyàn rẹ̀ tí sì ń ṣe pé bóyá ó lóyún àbí ó ń fún ọmọ ní ọmú. bá lóyún níbẹ̀rẹ̀ a expect kí omi wà ń ìgbà tó bá ń tó ìgbà tó fẹ́ máa jáde ni ara ti ń múra sílẹ̀ fún ọmọ yẹn omi lẹ̀, ṣùgbọ́n kì í ṣe èèyàn tí ò lóyún omi máa wà ń bẹ̀. tọ́ yàtọ̀ sí irú yẹn, ṣé àpẹẹrẹ wà téèyàn lè rí lára obìnrin tẹ́ fi wò wípé ẹni yìí ó ṣeé ṣe kó jẹ́ wípé oyún ò ní wáyé ní ara ẹ̀? kò lè sí àpẹẹrẹ. kò lè sí àpẹẹrẹ. àfi tá a bá ṣàyẹ̀wò. àfi tá a bá ṣe àyẹ̀wò. ṣé àyẹ̀wò yìí èèyàn lè ṣe nílé fúnra rẹ̀ àbí ó dìgbà tó bá tó dé ilé ìwòsàn wọ́n á ṣe fún un? o ò ṣe dókítà. irú àwọn àyẹ̀wò wọ̀nyí àwọn àyẹ̀wò tó yẹ kí èèyàn ṣe lọ́dọ̀ dókítà ni. irú ìwọ tí ẹni tó wá tí kò kì í ṣe tó bá tẹ ọmọ ẹ̀ tí ò rí omi ń bẹ̀ ní kó lọ ṣe àyẹ̀wò tó ń pè ní prolactin. so oríṣiríṣi nǹkan tá à ń rí là á sọ pé ok lọ ṣe àyẹ̀wò ilé lọ ṣe àyẹ̀wò ilé. tọ ẹ sọ síwájú lẹ́ẹ̀kan pé ìlara obìnrin gbà mí náà nǹkan tó tún máa ń fà á pé bíi bóyá ìtàn ẹ pè ní PID àwọn nǹkan báyìí. ó wá ní nǹkan tí àwa obìnrin tán máa ń sábà pè ní toilet disease tí wọ́n sọ tèmi ti gbọ́ rí pé inflammatory disease gangan ni wọ́n ń pè. ǹjẹ́ eléyìí gan tún lè dákún àìlèrí oyún ṣe? toilet disease ọ̀rọ̀ ńlá ni táwọn obìnrin ń sọ, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó máa ń rí nǹkan tó ń jáde lójú ara wọn ni wọ́n pè ní toilet disease. kì í ṣe toilet wọ́n ti mu bọ̀ nǹkan ń jáde lójú ara wọn, ó lè jẹ́ kòkòrò ló fà á. tí kòkòrò bá dẹ̀ gun òkè ascending ó gun òkè lọ tó bá bọ́ sí ọ̀pá tó ń gbé ẹyin yẹn
á bàjẹ́ tó bá dẹ̀ bàjẹ́ nǹkan tó lè kọ́kọ́ fi bàjẹ́ ni kí ó lè dí tó bá dẹ̀ ti dí ẹ̀yin ò ní ríbi kọjá ìkejì nìkan ló tún máa wúlò tó bá wá ṣetán pátápátá tó bá dí méjèèjì ó tán nìyẹn. ká tẹ̀ wá ní wípé ó dí méjèèjì ǹjẹ́ nǹkan kan tiẹ̀ wà tí wọ́n lè ṣe bóyá tí wọ́n fi kó nǹkan tó dí ọ̀nà yẹn kúrò ní àbí nǹkan kan. wọ́n lè ṣiṣẹ́ abẹ wọ́n fẹ́ tú ọ̀nà ọ̀hún. iṣẹ́ abẹ kò sí pé bóyá oògùn wà tán lè lo àbí abẹ́rẹ́ iṣẹ́ abẹ ló lè yanjú rúùyún tó ká wá tẹ̀ wá kúrò lórí pé bóyá obìnrin nìkan kó má di pé Olúgbénga àtàwọn aráalé ò mọ̀ sọ wípé torí mo ti jẹ́ obìnrin pọ́rọ̀ obìnrin nìkan ni mo ń sọ atọ́kùnrin àti obìnrin Aile Royun ṣe ǹjẹ́ ìtọ́jú tiẹ̀ wà fún tó fi jẹ́ wípé wọ́n lè padà rí oyún ní. ìtọ́jú wà nǹkan tó bá fà á ni dókítà máa dá ojú kọ nǹkan tó bá fà á ni dókítà dá ojú kọ bí tó bá jẹ́ pé obìnrin tí ò yé ẹyin oògùn wà tá fi yé ẹyin tó bá jẹ́ pé ọ̀nà ló dí wọ́n á ṣiṣẹ́ abẹ tó bá jẹ́ pé omi ló ń yọ olóògùn ìyẹn olóògùn tí wọ́n lè sí. ká lò bó jẹ́ pé àtọ̀ lọ sílẹ̀ olóògùn tó lè ràn wọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó lè ṣe kòkòrò gan ló fà á tó fi lọ ilẹ̀ wọ́n á fún ọ nítọ́jú àwọn oògùn dẹ̀ wà tó máa jẹ́ ó lọ sókè adẹ̀mọ̀ náà wípé ṣùgbọ́n ẹni tí àtọ̀ ẹ̀ tí ò tiẹ̀ sí nǹkan kan bẹ̀ irú ìyẹn wọ́n lè ní láti ràn wọ́n lọ́wọ́ ní oyún ṣíṣe ni ìyẹn ni wọ́n ń pè ní IVF. IVF tẹ́ wá sẹ́yìn mo fẹ́ kẹ́ tó bá wa ṣàlàyé ìyẹn náà díẹ̀. ẹ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé ọkọ àti ìyàwó ó yẹ kán jọjọ sùn pọ̀. bẹ́ẹ̀ni. kí àtọ̀ ọkùnrin jáde kí ó lọ pàdé ẹyin nínú obìnrin kí Ọlọ́run máa ṣe iṣẹ́ ẹ̀ lọ láti bẹ̀rẹ̀. ṣùgbọ́n eléyìí òun la fi máa ń pè ní assisted reproduction wọ́n mú àtọ̀ ìtaní wọ́n gbà á wọ́n mú ẹyin wọ́n gbà á wọ́n wá kó wọn pọ̀ níta wọ́n á dá padà sínú obìnrin. wọ́n gba àtọ̀ lára ọkùnrin ẹyin lára obìnrin wọ́n gbà á síta wọ́n wá kó wọn pọ̀ wọ́n wá dá padà. nǹkan tó pè ní in vitro fertilization. tó bí ipò ọmọ tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé bí iṣẹ́ abẹ wọn fi gbà á ni àbí torí. bí dókítà ṣe ń ṣe yẹn fún àwọn tó nílò ẹ̀ wọ́n mọ̀ bọ́n ṣe máa ń harvest ẹ̀. owó ni. tọ́ owó ni kẹ̀kẹ́ ìyìn rere. owó ni. àwọn ẹni tó bá máa ṣerú ẹ̀ ó máa náwó díẹ̀. ìṣe púpọ̀ yóò náwó díẹ̀. ẹ mọ̀ púpọ̀ àti díẹ̀ bí ó bá ṣe wà lápò èèyàn sí lèèyàn á fi gbèdéke ẹni tó ná 10 million. mi ò ní ó tó bẹ́ẹ̀ o mo kàn fẹ́ mo kàn fẹ́ ẹni tó ná 10 million tó ní 100 billion sákàǹtì ṣé owó ní 10 million ni bẹ́ẹ̀ ni kò lè mọ́ lára but ẹni tó ní 11 million sákàǹtì tó ná 10 million á mọ̀ lára bẹ́ẹ̀ ni gidigidi gan sí ẹ ní. tó bá bò sọ mi ò sọ iye owó tó máa tó pé ó kéré o pé ó pọ̀ o fáwọn èèyàn kan wọ́n lè ní ó pọ̀ fáwọn èèyàn kan chicken change lélẹ̀. tọ́ gbọ́ ẹ̀yin ará ilé òun náà ni a ti ń dà sí iwájú tá à ń dà sí ẹ̀yìn látẹ̀ẹ̀kan ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ẹ má yí kúrò ń bẹ̀ à ń padà bọ̀.
káàbọ̀ padà ẹ̀yin ará ilé fún àǹfààní àwọn tí ó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa Kaaro Oojire náà ni ẹ wà lórí ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá tí a sì wà ní abala bó ṣe ń lọ kó wá nìkan tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni Aile Royun ṣe gẹ́gẹ́ bí àlejò wa ti ṣe sọ ìyẹn dókítà Olúbùsáyọ̀ MODUPE bí a ṣe ń sọ lọ ẹni wípé ọ̀rọ̀ IVF tá à ń sọ yìí náà tún jẹ́ ọ̀nà àbáyọ kan fún àìlèrí oyún ṣe yìí náà. ọ̀nà àbáyọ nìyẹn. ǹjọ́ wá jẹ́ iṣẹ́ òun nìkan náà wá ní ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ àìlóyún ṣe yìí. tí wọ́n bá ti ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti ṣe gbogbo ọ̀nà yòókù tí ò bá ṣeé ṣe then wọ́n lè ṣe IVF. Adoption náà. ká gbọ́mọ tọ́. ní àsìkò tó bá ti ṣe lọ ó ti dá ọmọ onítọ̀hún. ní síwájú ọ̀rọ̀ nílẹ̀ kan ẹ̀ ń sọ nípa pé bí tabako ìdá 100 ìjọ pé bí 20 nínú wọn ló jẹ́ láti. ogójì tọkùnrin ogójì tóbìnrin bí 20 ní àmọ́ nǹkan tó fà yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé tí wọn ò rí àìrí oyún nìyẹn ṣé abẹ́rẹ́ ni wọ́n máa gbà ní àbí oògùn tó yẹ pé irú àwọn tó wà ní ogún tá a mọ nǹkan tó fà yẹn àbí bọ́n wọn ṣe mọ wà ní tiwọn nu. wọ́n á bẹ̀rẹ̀ sí wá nǹkan tó ń fà á ìgbà míì ó lè jẹ́ antibody kan a lè sọ pàtó báyìí pé nǹkan báyìí ló wà á pé àwọn dókítà wọn náà tún máa wá oríṣiríṣi ọ̀nà àwọn ó lè jẹ́ àwọn nǹkan tí ò common ó lè jẹ́ nǹkan kékeré kan tó wà ní ẹ̀jẹ̀ ló ń fa wàhálà. tó ọ̀rọ̀ àìróyún ṣe yìí ǹjọ́ tiẹ̀ wá lè jẹ́ nǹkan tó yẹ pé bóyá wà nínú mọ̀lẹ́bí pé bóyá lápá bíbà yìí bóyá máa ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn nìyẹn tó fi di wípé ò má lọ súnmọ́ wọn níbẹ̀ o ò má lọ súnmọ́ wọn níbẹ̀ o. ní nǹkan tá a kọ́ kò yẹ kó ràn ní ìran kò yẹ kó ràn ní ìran kò yẹ kó ràn ní ìran. tó túmọ̀ sí pé téèyàn tó bá ti ní ìwọ́kọ̀ ní tiẹ̀ nìyẹn ò túmọ̀ sí pé bóyá ẹlòmíì lè mú láti ara ẹ̀ kò sì ń ṣe wípé bóyá ó tún máa ń ràn ní ìtàn máa ń pè ní contagious pé bóyá. kò wà contagious but a mọ̀ pé obìnrin for example ó lè fi ọwọ́ ara ẹ̀ ṣe ara ẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní àrùn gbajúmọ̀ ní kékeré tí ó ti bà fallopian tube jẹ́ ọmọ kó ti fọwọ́ ara ẹ̀ ṣe ara ẹ̀ nìyẹn ní àsìkò tó wá nílò oyún kò ní rí oyún ò wà ní torí ó ti bọ̀nà jẹ́. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bóyá àwọn STI yìí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ní ǹjẹ́ ó tiẹ̀ jẹ́ nǹkan tí wọ́n lè fúnra wọn tọ́jú nílé tí ó lọ tí ò fi ní fa wàhálà lọ́jọ́ iwájú àbí dandan wọ́n gbọ́dọ̀ délé ìwòsàn torí ẹlòmíì mọ̀ wọ́n máa sọ pé wọ́n mọ fúnra wọn ní ìtọ́jú abẹ́lé àmọ́ lu àgbo ní eléyìí lámọ́ lò nílé. kó lọ sọ́dọ̀ chemist pé àwọn ọ̀rọ̀ ṣáàbà ń kó pọ̀. tó bá tẹ̀ jẹ́ ọ̀rọ̀ obìnrin nípa ọ̀rọ̀ inú àbí àìsàn tó ní jẹ mọ́ ojú ara wọn bí nǹkan kì í ṣe nǹkan tó yẹ kán fi ṣeré rárá. torí wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀ kán dẹ̀ tọ́jú ẹ̀ dáadáa. ìkan wà tí wọ́n ń pè ní gonorrhea. tó. ó lè máa ṣe wàhálà lára obìnrin kóbìnrin yẹn má mọ̀. ṣùgbọ́n tó bá ní ìbálòpọ̀ láì lo ìdáàbòbò ọkùnrin yẹn á mọ̀ ní kíákíá. tó bá jẹ́ ọkùnrin tó fẹ́ràn ẹ̀ á pè pé arábìnrin. kọ́ báyìí ló ń bẹ lára rẹ o. ìwọ ni ó dá mi lójú pé ìwọ nìkan ni o pé nǹkan báyìí lọ tọ́jú ara ẹ o ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé
ẹni tó kàn ń ṣeré ni ó lè má pé á tọ́jú ara ẹ̀ á fòun lẹ̀ ìyẹn á dẹ̀ máa ba iṣẹ́ jẹ́ lọ. ṣé kò wá ní ọ̀nà kan tí yóò tiẹ̀ farahàn lára obìnrin pé ó lè má farahàn, nǹkan tí mò ń sọ nìyẹn, ó lè má farahàn. àwọn àìsàn kan wà tí ò ní farahàn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tá máa ṣiṣẹ́ burúkú ṣáàsìkò tí ó wá nílò ẹ̀ gbogbo ẹ̀ ti bàjẹ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé tó bá jẹ́ ọlọ́mọkùnrin tó kọlù pé yóò ti tètè mọ̀ ní ara tiẹ̀ ṣé kí ni ó lè já sí lára ọlọ́mọkùnrin tí ò bá tètè ṣètọ́jú rẹ̀ lára tara ẹ̀ gangan. ìyẹn gan-an ọkùnrin tiẹ̀ máa tètè ṣe ìtọ́jú torí ẹni tó bá ní ọkùnrin tó bá ní gonorrhea tó bá jẹ́ àjẹ́ ákà torí tó bá fẹ́ tọ̀ a máa ké ni ó máa dùn ún ni ó tún lè máa tọ̀ kó máa tọ̀ ẹ̀wọ̀ pus oyún yọmọ pé ìyẹn ó máa gbà tọ́jú bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ kò ní dúró kó lè dún àgbà tọ́jú ṣùgbọ́n wàhálà tó wá ń ṣe lọ́pọ̀lọpọ̀ ni pé wọ́n tún lè má gbà tọ́jú dáadáa pé ìyẹn gan ló wá burú fọkùnrin irú ẹni tó ní gonorrhea tí ò bá gbà tọ́jú dáadáa ní bí 30 ọdún sí 40 ọdún lẹ́yìn yẹn á rí èsì ẹ̀. irú èsì èwo ni torí kò yé mi ṣùgbọ́n bí ẹ ṣe sọ̀rọ̀ ẹ mọ̀ wò gbọ́dọ̀ pé tó wà lẹ́yìn ẹ̀fà ju èdè lọ. ọ̀nà títọ̀ ń gbà jáde yẹn tá a pè urethra ó máa dí. bóun náà ṣe wá mọ̀ tọ̀. onítọ̀hún rọ́bà la fi máa tọ̀ wọ́n á fi sí òkè ikú ẹ̀ ní ìkíní ni tó rọ́bà ò tiẹ̀ ní wọ ojú ara ọkùnrin tó ti kíní yẹn ti blọ́ọ̀kì ẹ̀ so tí ò bá tọ́jú ara ẹ̀ dáadáa ní 30 ọdún sí 40 ọdún ìgbà yẹn wọ́n á máa dókítà wá béèrè lọ́wọ́ ẹ̀ àwa rántí pé nígbà tó ń wà ń ṣọ̀gbọ́n òde ó ti ní àìsàn rí. kí n tún béèrè ní ti abala obìnrin ọ̀rọ̀ STI tí ẹ̀ ń sọ tẹ́lẹ̀ yẹn àti ẹ̀ máa ń gbọ́ngbà míì tán máa ń ní wípé fún obìnrin láti rí i dájú wípé ó dáàbò bo ara rẹ̀ àwọn kan ò ní pé ká ra áyù táwọn olóyìnbó ń pè ní gálíìkì àwọn míì ò ní kọ́ mọ ti áyù bọ̀dí àwọn míì ò ní kọ́ mú áyù yìí kàn dà sí inú tọ́ílẹ̀tì wọn wípé yóò mọ pa kòkòrò àwọn míì ò sọ̀rọ̀ Unipel àwọn míì ò sọ̀rọ̀ oríṣiríṣi àwọn míì ò tún ní kàn da orógbó sí inú mo gbàgbé orúkọ tó ń pe ẹlẹ́rìndòdò yẹn kàn dà kí wọ́n dà á mú irú àwọn nǹkan báyìí ǹjẹ́ ó dà bó tún ní àkóbá táwọn yẹn gan tún ṣe fára. ìkíní ni pé kí obìnrin kankan kó má kí nǹkan kan sí ojú ara wọn ìkíní nìyẹn káńsù yẹn àgbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ yẹn torí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn kìíní wọ̀nyí tí wọ́n bá yọ wọ́n lè dé ojú ibẹ̀ yẹn pa ìkíní nìyẹn tó dá nǹkan sínú tọ́lẹ̀tì mo ti wá ní kì í ṣe tọ́lẹ̀tì ní ìkọ̀ ń ṣe tọ́lẹ̀tì sí ó ta nǹkan sí ìyẹn ò ní í ṣe ṣùgbọ́n kí anybody kó má ti nǹkan sójú ara. tó ǹjẹ́ ó tiẹ̀ wá ní yàtọ̀ sí gbogbo àwọn eléyìí pé gẹ́gẹ́ bí dókítà ó ní àwọn nǹkan tó jẹ́ pé a lè máa ṣe láti ẹ̀ tún fi yàgò fún gbogbo nǹkan báyìí tí ò fi nídìí pé ó máa já sí pé àìlè róyún ṣe ní ọjọ́ iwájú. nǹkan tá a lè ṣe jù ni pé ká dáàbò bo ara wa kí a má ní àìsàn nípa ìbálòpọ̀ ìyẹn ṣe pàtàkì ó wà ní nǹkan téèyàn lè ṣe nǹkan sí ẹni tó bá ń mu sìgá àti sọ pé sìgá ọtí lápọ̀jù náà wàhálà ni ọmọ kékeré ọkùnrin tó bá bí tó bá rí pé ródó méjì abẹ́yẹn ò sí bẹ́ẹ̀ wọ́n tètè lọ hospital àwọn dókítà á fà á padà sí wọ́n á fà á síta tó inú ló wà inú ni kíní yẹn ti ń wá
ká tó bí ọkùnrin ló ń jáde sí ibi tó wà wọ́n gbọ́dọ̀ ti gbé síta kí ọmọ yẹn tó pé ọdún 6 tó bá ti wà nínú ata ọdún 6 kò sí nǹkan tá a lè ṣe sí. tó bá jẹ́ pé bí àwọn abúlé tí wọn ò ní àǹfààní sí àwọn ilé ìwòsàn wa ń kọ́ ṣé kò sí ọ̀nà tí wọ́n lè fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi fà jáde nílé. iṣẹ́ abẹ wọ́n fẹ́ ṣe kò sí nǹkan tí wọ́n fẹ́ fi fà. tọ iṣẹ́ abẹ náà fi ń fà jáde. kí ló fẹ́ fi fà inú ló wà. tọ èmi rò pé bóyá wọ́n kàn fọwọ́ fà jáde tèmi. wọ́n lè fọ́ fà eléyìí tó bá wà nú wọ́n á tẹ̀sẹ̀ wọ́n á fà síbi tó yẹ kó wà. ní tó túmọ̀ sí pé ẹni tí ò bá ń ṣe pé iṣẹ́ rẹ̀ ni ò lè ṣe é. ìṣègùn dókítà gan ló lè ṣe ṣùgbọ́n nǹkan torí ẹ̀ ló ṣe pàtàkì wípé tí wọ́n bá bí ọmọ kí ni wọ́n á ṣe wọ́n á yẹ gbogbo ara ẹ̀ wò. fínífíní. méjì wà ń bẹ̀ ilé wà ń bẹ̀ ṣé ọmọ yẹn ti ṣe gbọ̀nsẹ̀ tó bá ti ṣe gbọ̀nsẹ̀ a mọ̀ pé ọ̀nà yẹn náà ó tú àwọn kan èèyàn gbọ́dọ̀ ṣe àyẹ̀wò yẹn ní kíákíá pé ọmọ yẹn pé kò sí wàhálà pẹ̀lú nǹkan tá a lè fojú rí. káti ẹ̀ wá sọ pé ẹlòmíì wá lọ sí ilé ìwòsàn tó ń ti wá sọ pé nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe torí àmọ́ pẹ́ lómi ó mọ̀ wò pé ọlọ́run nìkan náà ni mo máa ké pé lóòótọ́ kò yẹ ká kó yín ọlọ́run kéré ní ọ̀rọ̀ ayé wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó jẹ́ pé ẹ̀yin dókítà náà máa ń ní àwọn nǹkan míì wà téèyàn gbọ́dọ̀ jáde sí ní ilé ìwòsàn tó ṣe jẹ́ pé àwọn gangan náà máa ṣe ìtọ́jú fún ẹ irú àwọn èèyàn tó wá jẹ́ wípé lẹ́yìn tó ń sọ fún wọn pé nǹkan báyìí ló ń ṣe torí mo ní èèyàn kan báyẹn tí mo gbọ́n pa ìtàn ni ó ní oyún ìju kàkà kó yẹ kí wọ́n sọ pé wọ́n lọ ṣe iṣẹ́ abẹ kí wọ́n gbé kinní yìí jáde ó ní irọ́ pé àdúrà ni òun yóò máa gbà tí irú ẹ̀ á fi lọ irú àwọn èèyàn báyìí tó wá jẹ́ pé wọ́n padà lọ dé ara wọn mọ́lé tó sì jẹ́ wípé wọn ò rí oyún ṣe yìí kí nìkan tẹ̀tí ẹ̀ lè bá wa sọ fún wọn. tó sì ń ṣe ìpalára fún ìlera wọn. ṣé ẹ rí onígbàgbọ́ náà dẹ̀ lè mí o mo gba Ọlọ́run gbọ́ gan tí n sọ jẹ́ pé ṣùgbọ́n mo mọ̀ pé nínú Bíbélì ní ọjọ́ kan Jésù fúnra ẹ̀ tí wọ́n ń tẹ̀lé tí à ń tẹ̀lé afọ́jú kan wà kò ní kó la ojú ó fọwọ́ sílẹ̀ ó bu iyẹ̀pẹ̀ ó fi sí ojú ẹ̀ oògùn ló ṣílò fún un bẹ́ẹ̀ Matthew tó kọ Bíbélì dókítà ni kí là ń sọ Bíbélì sọ wípé àwọn èèyàn ṣègbé nítorí kí ni wọn ò ní ìmọ̀ ti wà nǹkan tó lè ràn wá lọ́wọ́ ni dókítà ń sọ ìmọ̀ràn mi ni pé ká tẹ̀lé ìmọ̀ tó wà Bíbélì Quran kò sí eléyìí tó sọ wípé ká má rí dókítà kò sí eléyìí tó sọ pé ká má lo oògùn kò sí eléyìí tó sọ wípé má ṣiṣẹ́ abẹ kí la fi ń tan ara wa kí la fi ń fi ìyà jẹ ara wa sí ní environment wa oyún níní tiẹ̀ ṣe pàtàkì. bẹ́ẹ̀ni Bíbélì gan ni pé ká tún máa bí sí ká máa rẹ̀ sí. ṣé tó bá ṣe òyìnbó ní orílẹ̀-èdè wa tí ẹ bá ṣègbéyàwó ọdún kan tí ikú ò bá tí yọ wọ́n ti máa gba àwọn èèyàn ti máa. kò tí mo tutọ́ ni. àwọn èèyàn torí ọmọ òun lè rè ìgbéyàwó. ó ṣe pàtàkì fún wọn òyìnbó lè ní wọ́n tẹ̀lé ní wọn fẹ́ bímọ bẹ́ẹ̀ni wọ́n lè mú ajá kankan ní ọmọ wọn nìyẹn àwọn òun ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ni tí òye bá wà nípa ọ̀nà tó lè ràn wá lọ́wọ́ àti ní ọmọ ká má fi ṣeré. ẹ ti sọ síwájú lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ STI yìí wípé kì í ṣe pé bóyá tá ń pè ní toilet disease wípé kì í ṣe pé bóyá inú ibi tá à ń ṣègbọ̀nsẹ̀ sí gangan ni wọ́n ti ń kó ǹjẹ́ yàtọ̀ sí pé bóyá lára ìbálòpọ̀ fún nǹkan báyìí ǹjẹ́ ọ̀nà míì tiẹ̀ wà téèyàn fi lè kó torí èmi fẹ́ béèrè pé ẹni tó jẹ́ pé kò tiẹ̀ tí ní ìdàpọ̀ pẹ̀lú ọkùnrin ǹjẹ́ ó ṣeé ṣe kó ní. ó lè ní nǹkan tẹ
pé nǹkan jáde lójú ara obìnrin ọ̀dọ̀ topic ọjọ́ mi nìyẹn pé nǹkan jáde lára obìnrin lójú ara obìnrin kò sọ wípé àrùn ìbálòpọ̀ ni àwọn míì wà tí ò ń ṣe àrùn ìbálòpọ̀ candida wà trichomoniasis oríṣiríṣi ló wà ìmíì lè jẹ́ ìbálòpọ̀ ìmíì kàn lè wá tí ò ń ṣe nípa ìbálòpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn. irú mi tí ẹni ó wá tí lè ò tí ì wá ní ìdàpọ̀ pẹ̀lú ọkùnrin náà ó ṣeé ṣe kó ní. bẹ́ẹ̀ ni. ẹ sì ti sọ síwájú pé kò ń ṣe ilé ìgbọ̀nsẹ̀ gangan ni wọ́n ti ń kó ilé irú èyí tó ìgbọ̀nsẹ̀. wá lè wá yẹn ọ̀nà wo ni Ẹni ó yẹn gbà fi wá lè pé ní. ọ̀nà wo lẹ́ni yẹn fi lè kó. lára ẹ̀ ni ìtọ́jú ojú ara obìnrin. ìkíní nìyẹn ooru irú eléyìí tó ń jẹ́ candida yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà ooru wọ́n fà á. tá a bá wo ibi tí ara méjì ti pàdé ní àwọn tó sanra díẹ̀ ẹ bá wo ibẹ̀ máa ń funfun tí ooru bá bà lérò ilé níbi ẹsẹ̀ fún obìnrin tí ooru yẹn wọ ojú ara ó lè ní candida infection kì í ṣe ọ̀rọ̀ ìbálòpọ̀ bẹ́ẹ̀ ni. ọ̀nà kan nìyẹn. a rí èèyàn míì tó ń tọ́jú ẹ mọ̀ fún obìnrin ibi tí wọ́n ti ń gbọ̀nsẹ̀ ó wà ojú ara wọn náà wà ìtọ́jú méjèèjì ó ṣe pàtàkì. ojú ara ló yẹ kéèyàn kan tọ́jú àbí bẹ́ẹ̀ ni. kan tó tọ́jú ibi wọ́n ti ń gbọ̀nsẹ̀. àwọn ọ̀nà kékeré kí gbogbo ẹ̀kọ́ ni ìbálòpọ̀. bẹ́ẹ̀ ni. ẹ ní ọ̀rọ̀ ìtẹ̀tẹ̀ tó wá sọ ní ìsìn pé ojú ara sí ibi téèyàn ti ń gbọ̀nsẹ̀ wọ́n máa ń sọ nígbà míì alákọ̀ọ́kọ́ pé tí obìnrin bá fẹ́ ṣan ìdí ẹ̀ pé kó má lo ọṣẹ àwọn míì sì máa ní wípé kí a lè jẹ́ kí ara mọ́ dáadáa pé kí a lo ọṣẹ kí lẹ lè bá wa sọ síbẹ̀ yẹn torí èmi ẹ̀ ṣe dókítà kẹ́ bá wa tanná sí tó ṣókùnkùn lẹ́yìn bẹ̀ yẹn èèyàn lè lo ọṣẹ gẹ́gẹ́ but bí obìnrin. it must be mild soap kì í ṣe ọṣẹ tó le nǹkan tá a mí gbà mild soap nìyẹn but omi náà á ṣiṣẹ́. tọ omi máa ṣiṣẹ́ tiẹ̀ tá a bá tiẹ̀ lo ọṣẹ tọ yàtọ̀ sí èmi tiẹ̀ tó wá fẹ́ béèrè wípé ọ̀rọ̀ pé bóyá à ń ní gbogbo irú àwọn àrùn tó lè fa àìrí oyún ṣe yìí ṣé ó lè pa èèyàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn ẹ̀ ò yẹ kò ní pààyàn ṣùgbọ́n ní environment níbi tá a wà ní àyíká wa tí èèyàn bá rí oyún ṣe ó lè lead to depression. téèyàn bẹ̀rẹ̀ sí rérò-kérò. ẹni wá sọ fún ẹ pé àbúrò ẹ kẹfà ó ti bí mẹ́fà bẹ́ẹ̀ ni. àbúrò ẹ kẹwàá ó ti bógún. gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó lè máa fa ìrẹ̀wẹ̀sì. ẹni wọ́n fi nínú mọ́ ilé rérò-kérò. gan ọkọ àtìyàwó wọn á bẹ̀rẹ̀ sí jà torí àwọn ọ̀rẹ́ ọkọ àwọn fámìlì ẹ̀ sọ fún pé fìyàwó ẹ lẹ̀ òun ni ó lọ fẹ́yàwó mi èkó ti gbogbo ìgbà tó wà kékeré gbogbo nǹkan tó dára ẹ̀ ló ti bàjẹ́. tọ́
ẹ̀yin ará ilé mo lérò pé a ti bá yín béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tó wà ní ọkàn yín torí ẹ mọ̀ wò wípé mò ń béèrè ìbéèrè nípa obìnrin yàtọ̀ sí wípé bóyá mo jóbìnrin nìkan ẹ mọ̀ pé ọ̀rọ̀ àìróyún ṣe yí àwọn obìnrin gangan òun ni mo ń dojúkọ jù tá bá sì mọ sọ lọ sọ́bọ̀ wọn ti ẹ̀ ní ro tọkùnrin rárá ní tán mọ̀ rò ní wípé ó ti ṣe ìṣekúṣe gbòòwò àṣìṣe ni ó ti yọ gbogbo oyún tán ni òun ni gbogbo ìbéèrè tí mo sì béèrè mo dẹ̀ lérò wípé ẹ ti gbọ́ gbogbo àlàkalẹ̀ tí àlejò wa ti ṣe gbogbo bí wọ́n ṣe yànnàná gbogbo tá a mọ̀ ń rò tẹ́lẹ̀ pó da àtàwọn nǹkan tó jẹ́ wípé àti ẹ̀ mọ̀ rárá mo fẹ́ ká da gbogbo ẹ̀ lẹ̀ káṣà èyí tó jẹ́ tiwa ń bẹ̀ àwọn obìnrin káṣà tiwa àwọn ọkùnrin náà káwọn náà ṣe kí ni kí wọ́n mú tiwọn níbẹ̀ àlejò wa ẹ ṣé tí a pè yín tí ẹ jẹ́ wa ikú atótónu àtàárọ̀ ní ṣiṣẹ́ ṣe lágbára Ọlọ́run gbọ́ ẹ̀yin ará ilé àkókò tí kò wá ní pápámọ́ra gẹ́gẹ́ bí ibi ṣe mọ́ sọ pé kúkú wù ní ká ṣe kí ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fọ̀ fún òun ni ò jẹ́ wọ́n sì ní ṣókí báyìí gangan lọ bẹ oge kò kí ń dùn kó pọ̀ kò sì kí ń pọ̀ kó dùn ànírímọ́jọ báyìí lọ ní òní mo fẹ́ máa fi àsìkò yìí dágbére fún yín pé títí di ọ̀la tí a ó tún mọ́ pàdé mi náà ní tiyín ní tòótọ́ alóyin lóhùn Hamzat Afọláṣayọ̀ Olúwatóyìn tí gbogbo yín mọ̀ sí Àdọ́rà ọmọ wọn nílùú Ìjẹ̀bú ni mo fi àkókò yìí sọ fún yín wípé ẹ̀mọ́ ìyáṣẹ́ Olúgbénga dágbére fáwọn aráalé. tó gbogbo ojú tó ń wò mí ò ní fọ́ etí tó ń gbọ́ mi kò ní di títí di ọ̀la tí a ó tún fi máa pàdé orúkọ tèmi kò yí padà Olúwàgbémiga SALAU ni mò ń jẹ́ ó dàbọ̀. ẹ gbọ́ àtèmi àtolúgbénga àti àlejò wa là ń fi àkókò yìí kí yín wípé ó dàbọ̀. ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò à ń bọ̀ wá ní yá mẹ́nuba àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ètò ẹ̀kọ́ tó sì ti dàgbà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń